ìyá ìyàwó mi ti wá kó ọmọ mi lọ sí Zaria. kí ló ṣẹlẹ̀ níbo ni ìyàwó rẹ wà. Zaria náà ni ọjọ́ wa. bóò ni tí ìwà àti ìyàwó rẹ ti jà ni. àjà kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí wa àjà. kí ni wọ́n ṣe wá ń gbé bí tí ìyàwó rẹ ń gbé Zaria. nígbà wọn ní pé ilé dọ́mọ méjì tọ̀ mo sì ń tọ́ wọn. iṣẹ́ wo ló ń ṣe. plumber mo ń ṣe. kì í ṣe pé ò níṣẹ́ lọ́wọ́. mo níṣẹ́ lọ́wọ́ kódà skul tí ọmọ mi wà gan tí mo fi sí ìjẹ́ wọn lówó skul kankan. wọ́n á lò lè dán ọmọ méjì tọ́. wọ́n sì kó àwọn ọmọ mi. ìyàwó rẹ kí ló mú un lọ sẹ́ tó fi lọ Zaria àti wọ́n wà ń bí. gbogbo ẹjọ́ tí nǹkan tí bá ń ṣẹlẹ̀ nínú ilé gbogbo ẹjọ́ tó bá ti lọ rò fún ìyá rẹ̀ ni ìyá rẹ̀ máa ń gbọ́. ok. so tí n bá dẹ̀ lọ tí mo lọ sọ pé nǹkan báyìí lọ́mọ yín ṣe tí mo lọ ṣàlàyé fún wọn èyí tí wọ́n fi sọ fún mi pé ṣe sùúrù ṣe gbá ṣàwo wọ́n lè ní pé o ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó fẹ́. ọmọ ìlú wo ni ìyá ìyàwó rẹ. ọmọ Ìbàdàn ọmọ Ẹdẹ ni ìyá ìyàwó mi bọ ọmọ Ìbàdàn ni ọkọ wọn. ọkọ wọn ń kọ́ báyìí. ọkọ wọn náà wà ń bàdàn. wọ́n wà ń bàdàn àbí Zaria. Ìbàdàn lọ́kọ wà. ní ẹ bàbá ìyàwó rẹ. ìjọ tí wọ́n kó ẹrù ọkọ wọn kó nílé nìyún ìyá ìyàwó mi kò ju ẹsẹ̀ kan sígbà náà lọ ni wọ́n wá kó ẹrù ìyàwó tèmi náà kó nílé. wọ́n kẹ́rù wọn kó nílé ọkọ àbí wọ́n kẹ́rù ọkọ wọn kó nílé. wọ́n kẹ́rù tí wọn kó nílé ọkọ. nígbà táwọn náà kẹ́rù wọn kó nílé ọkọ. làwọn náà wá kẹ́rù ìyàwó tiẹ̀ náà. àwọn àti ìyàwó rẹ̀ náà wá jọ ń gbé papọ̀ báyìí. ní Zaria ní a sì ti kó ọmọ mi lọ. ibẹ̀ náà wá kọ́ ọmọ rẹ lọ. ibo nìwọ náà wá fojú sí àwọn ẹbí rẹ̀ ń kọ́ ń gbà wọ́n kọ́ ọmọ méjì tó bí lọ. ìsìnlẹ̀ mo èmi lọ bí iṣẹ́ mo dẹ̀ fowó oúnjẹ lẹ̀ fún wọn lé torí inú àwẹ̀ ni kódà mo tún sọ fún pé kó bá ń dáná àwẹ̀ sì kù 10 days tí ó fi parí. ó sì dẹ̀ sáwẹ̀ lè. àwẹ̀ láṣẹ ó dẹ̀ béèrè pé owó aṣọ ọdún àwọn ọmọ ìtúnu. mo gbọ́ yẹn. ó béèrè owó aṣọ ìtúnu lọ àwọn ọmọ lọ́wọ́ mi mo dẹ̀ fún ní owó aṣọ ìtúnu àwọn ọmọ ó dẹ̀ ní òun kọ́ sóhun ò ní ra aṣọ ni mo ní kó jẹ́ kí àwa méjèèjì kó já aṣọ tiwa dìgbà léyà àtàwọn ọmọ á tún lè ra aṣọ míì tájọ wọ̀ pé ká kàn dùn àwọn ọmọ nú ní ọdún yìí pé kó jẹ́ ti owó dìgbà léyà ó yarí ó lóun fẹ́ ra aṣọ mo ní òkè tó bá fẹ́ ra aṣọ ibiṣẹ́ mọ́ ń lọ yìí torí ìrìn ti wá mọ́ ti tàwọn ọmọ tẹ́lẹ̀ ibiṣẹ́ mọ́ ń lọ yìí tí n bá ti dé láti ibiṣẹ́ máa fún ọ̀tọ̀ bá lágbára rẹ̀ yá mi ó sì yá mi mo tẹ̀ fún lówó oúnjẹ wọn mo fún lówó aṣọ ọdún àwọn ọmọ mo dẹ̀ bóde mo sì fún lówó náà tí ó dà á lẹ̀ nílé pé kí n bá oúnjẹ ńlẹ̀ lé alẹ́ o ní ọjọ́ yẹn kí n tó tìbíṣẹ́ dé bí mo ṣe lọ tí mo dé nírọ̀lẹ́ ní ìbánu lé mọ́. o dẹ̀ bá àwọn ọmọ náà. mi dẹ̀ bá àwọn ọmọ ó ti kó gbogbo ẹrù inú ilé rí gba yàwó mo dẹ̀ mo fóònù mo pè yá yàwó mi pé hello nǹkan báyìí ni mo bá nígbà tí mo délé o wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ọmọ bíi tó lọ kò dẹ̀ wádọ́ àwọn nígbà tó bá ya ni ó wà lé jọ́ kẹta sí ìjọ́ yẹn tí mò ń wá kí tí mo lọ sí ọ̀dọ̀ àǹtí rẹ̀ lólódó rọ̀fíà ìyá àmẹ́rù ní olódó tí mo lọ bẹ̀ tí mo lọ ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ mo dẹ̀ pé fún mọ́mí rẹ̀ ní tí wọ́n sọ ní o nígbà tí mo pe mọ́mí yín mo ṣàlàyé fún dádì wọn náà bẹ́ẹ̀ náà àǹtí rẹ̀ ní olódó yẹn rọ̀fíà ó wá sọ fún mi pé kí n pè níṣẹ́jú òun kí n pè mọ́mí wọn níṣẹ́jú àwọn mo wá pè wọ́n the same thing tí wọ́n sọ pé àwọn ọmọ ibi tó lọ nígbà tó bá ya ni ó wà lé kò ẹjọ́ kejìjọ́ náà ni mo wá mọ̀ yìí pé mọ́mí rẹ̀ ni wọ́n á jọ àwọn àti ẹ̀ ní ẹjọ́ wá kẹ́rù tí wọ́n jọ gba Zaria lọ. so nígbà tá a sì ti mọ̀ pé wọ́n gba Zaria lọ mo dẹ̀ lọ ṣàlàyé fún dádì rẹ̀ ìgẹ́n pé ibì kan náà wọ́n jọ wà tí dádì rẹ̀ ti mọ̀ ṣéjú dádì rẹ̀ lọ́mọ yẹn tó ṣe pè mí lórí fóònù tí ń gbé mi ṣépè pé wọ́n lé mi wá òun o pé kí n má wo òun mọ́ láyéláyé tèmi o tí n bá fẹ́ ṣe báyìí tí n bá fẹ́ ṣe tí ó bá fẹ́. fọ́tò ìyá ìyàwó rẹ̀ dà. fọ́tò ìyá ìyàwó mi mo ti fún wọn. tìyàwó rẹ̀ ńkọ́. fọ́tò ìyàwó mi mo fún wọn tìyá ìyàwó mi mi fún wọn mi ní fọ́tò wọn lọ́wọ́. ó yẹ kó o fún tìyá ìyàwó rẹ̀ náà ó yẹ kó o fún tìyá ìyàwó but bàbá ìyàwó rẹ̀ sáwà ńbàdàn. ọwọ́ àǹbàdàn. a rí wọn ó yá ẹ jẹ́ wọn fọ́tò ìyá ìyàwó rẹ̀ ní Zaria. fọ́tò ìyàwó mi. fọ́tò ìyàwó rẹ̀ ọmọ kan sá ti kú nù. ọmọ kan ti kú fọ́tò àwọn ọmọ méjèèjì mo ti sẹ́ndì sí wọn. mo wá sọ fún wọn pé kí wọ́n bá ń gbé òkú ọmọ mi wá lé àtòkù rẹ̀ àtàyè rẹ̀ mo fẹ́ rí wọ́n wá ní kí n sẹ́ndì 200,000 naira sáwọn láti fi wá gbé òkú ọmọ. ọmọ tó kú yẹn ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún mẹ́ta ó ti lé lọ́dún mẹ́ta díẹ̀ báyìí. kí wọ́n ló pa. wọn ò sọ ń tọ́pa wọn ò sì sẹ́ndì picture.
wọ́n send picture òkú tó fi lè show òkú àlegbà òkú dẹ́n à ń láti mọ̀ pé òkú bóyá wọ́n ta ní sáàmọ́ ní. mo sì pè wọ́n ní ìjọ ọdún ìtúnu àwọn eléyìí pé kí wọ́n bá ń gbé fún ọmọ o ó lé pé ọmọ jáde pé mi ò lè rí ọmọ kí ló dé tí n fi lè rí ọmọ òwò ní ó béèrè owó aṣọ ọdún ìtúnu àwọn eléyìí lọ́wọ́ mi pé ìgbà tẹ́mi ti fún mo lémi tí mo pè ọ́ láàárọ̀ ọjọ́ ọdún ọlágbára rẹ̀ ló fi kó wọn lọ èsì lé ọkùn lé. ṣé iṣẹ́ kí ni ìyàwó rẹ ṣe. télọ̀ ní iṣẹ́ rẹ̀. ṣó ti lọ́kọ mi báyìí o mọ̀. ọ̀la ló fẹ́ ṣe wedding pẹ̀lú ọkọ mi. àbí lójú ọwà ni. bẹ́ẹ̀ni. torí pé ó fẹ́ ṣe wedding lójú ọwà. no kì í ṣe torí wedding o torí ọmọ mi tó kú. jẹ́wọ́ bọ́ yóò ń bínú. torí tọmọ mi tó kú mo ló jẹun wá ọmọ èmi wulẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ kò ti ní ọkọ mi. ní sáré àná ni àbí. so mo sì lọ́lọ́run obìnrin sí pé kò ní èmi náà rọ́ lápá ìrọ́ lẹ́sẹ̀. ìwọ ò tí ì níyàwó mi ni. èmi ò tí ì níyàwó mi. wọ́n wá nìkan kúnú ọmọ rẹ̀. wọ́n wá nìkan kúnú ọmọ mi. ìjọ ọdún tí mo sì pé mo sì ní ọ fẹ́ lo àwọn ọmọ mi ló fi jẹ́ ń rí àyè bá wọn sọ̀rọ̀ ni tó fi ní ìlé gbọ́ fẹ́sẹ̀ àwọn ọmọ mi ńgbà mo fẹ́ kí wọn fún ọdún. o ò sì gbọ́ fẹ́sì kankan náà méjèèjì. gbọ́ fẹ́sẹ̀ àwọn kankan náà méjèèjì níjọ ọdún yẹn. kò jẹ́ orí kankan kínú wọn. kò jẹ́ orí kankan ọdún kan ló ti pé ló ti lé yìí tí mo ti fojú dá àwọn ọmọ méjèèjì kan. ọpọ́dún kan. ó ti pọ́dún kan báyìí. wọ́n ló fa èmi máa ń sọ yẹn àwọn kankan wà tó yẹ pé ẹni èyí fílẹ̀ kó lọ wọ́n ní jùlẹ̀ kó lọ ìyá ní fi jẹ́ yẹn ìgbà tó ti ṣẹlẹ̀ yẹn láti máa fa wàhálà ìgbà náà wọn ò ní ṣẹ̀ṣẹ̀ sọ pé kan kú wọn ò ti mọ̀ pé adìẹ oníbà wọn tàn tẹ́lẹ̀ ẹyẹlé ti kẹsẹ̀ bọ́ ẹyẹlé àmọ́ máa tàn nǹkan gan kódà inú tàn ńgbà tó lọ́n dá ayé tí wọ́n sọ fún wa bóyá tàn Yorùbá kan ni wọ́n lẹ́kàn ju àwọn ẹyẹlé kan lẹ̀ ní gbogbo ayé omi ni pé ẹyẹlé lọ́kàn fẹsẹ̀ tàn ilẹ̀ sí gbogbo ibi tá a wà yìí tí òfin jó omi tó tàn yìí pẹ́ síbẹ̀ ṣé ẹyẹlé ní ọ̀wà kẹsẹ̀ bọ́ nǹkan tí ó tàn tí gbogbo ayé ò ní gbọ́ owó náà ti pẹ́ sí jù kò yẹ kó o dákẹ́ ní gbogbo àyẹn torí wọ́n yín ẹ̀jẹ̀ tó wáyé pé bó ṣe wí ni o wọ́n yín ẹ̀jẹ̀ a sì ti gbà pé bẹ́ẹ̀ ni nọ́mbà ìyá ìyàwó rẹ̀ ń kọ́. nọ́mbà ìyá ìyàwó mi. ta ló wá ń dun mátà ẹ̀. sákúrú ti pè ìyá ìyàwó rẹ̀. ẹni tí ń jẹ́ afis az ó ti pè é. ni wọ́n pè wọ́n nígbà wọ́n sì pè wọ́n bu wọn tí wọ́n kódà ẹ̀gbọ́n az yẹn wọ́n ti tí wọ́n ṣépè fún wọn lórí fóònù kó tó wá di pé ẹ̀gbọ́n wa tún padà wọ́n kọ́ọ̀tì fóònù mọ́ wọn létí ẹ̀gbọ́n yẹn tún wá padà pè wọ́n lẹ́lẹ́kejì kó tó wá di pé wọ́n á gbé fóònù fún àáfàá kan báyìí tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ farabalẹ̀ bá wọn sọ̀rọ̀. àáfàá tí wọ́n ṣẹ̀ gbé fún nọ́mbà bóyá ọkọ ìyàwó rẹ ni àáfàá tí ṣẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀. so bàbá ìyàwó rẹ náà ti wà nìbàdàn ní ìsìn tí ìyá ìyàwó rẹ ti yẹgi mọ́ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ni. nǹkan máa ń ṣe ìyá ìyá sorry. nọ́mbà tí wọ́n fi. ìkéde pàtàkì yìí gbogbo ẹbí Ayọ̀délé ní tilétoko ń fi àsìkò yìí kí gbogbo ẹbí àwọn baálẹ̀ Ayọ̀délé tó ti gbéṣẹ̀ kí Ọlọ́run ọba ọba wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ a tún fi àsìkò yìí sọ fún gbogbo ẹbí Ayọ̀délé ní tilétoko wípé fífa ọwọ́ ọmọ oyè tó kàn sókè ní igun tí ó kàn igun Ọ̀làdìtì Ayọ̀délé yóò wáyé ní 30 oṣù kẹrin ọdún tí a wà yìí 30/4/2023 ní ààfin baálẹ̀ Ayọ̀délé ní Bàkátàrí Ọmí Ìdó local government Ìbàdàn aago 9 àárọ̀ ni ètò yóò bẹ̀rẹ̀ àwa ń fi àsìkò yìí rọ gbogbo ẹbí Ayọ̀délé nílé lóko àti lẹ́yìn òdì wípé kí a má ṣàláì wá nítorí ó ṣe kókó olùkéde Mọ́gàjí ẹbí Ọ̀làdìtì. obìnrin tá à ń wò lójú wò rẹ yìí èèní yọ kú ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe àṣọ yìí àwọn èèyàn kan ọmọ báyé èèyàn kan jẹ́ àwọn ó sì fẹ́ káyè táwọn máa dà á lọ wọ́n mọ̀ pa àwọn èèyàn kan lẹ́kún àwọn ó sì máa rẹ́rìn wọ́n fẹ́ máa rẹ́rìn kò sí tó burú nínú kí ẹbí obìnrin tí ẹbí ọkọ tí obìnrin yìí fẹ́ ọmọ wípé ó ti báyé má nǹkan jẹ́ níbi tó ti ń bọ̀ náà àní kó ọmọ lọ́kọ míì tó bá fẹ́ lọ́kọ eléyìí ò tí ì bímọ míì
lẹ́yìn àwọn ọmọ tó bí fún abó tí mo kó tó fẹ́. n ti bí màmá. fine àwọn ọmọ rẹ̀ òjò orí wọn bá sọ̀rọ̀ mọ́ ẹnìkan ti kú nínú méjì. bẹ́ẹ̀ni sà. ìwọ́dẹ̀ ti lọ lọ́kọ òye tó kú wọn àrókù wọn àráàyè wọn wà convinced pé ó kú lóòótọ́ kí lórúkọ rẹ̀. Aisha kini. Badmus làwọn jẹ àbọ̀ Sẹ̀míù ní dádì rẹ̀. Aisha ọmọ Sẹ̀míù ń bàdàn Sẹ̀míù ní bàbá rẹ̀ iṣẹ́ kí ni bàbá rẹ̀ ń ṣe. Dráìfà ni wọ́n sì ṣiṣẹ́ iléeṣẹ́ búrẹ́dì tẹ́lẹ̀. ṣùgbọ́n àmì tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìsìnkú àwọn èèyàn ní àtúntò padà síbi iléeṣẹ́ búrẹ́dì kan lókè. Aisha ń lọ ilé ọkọ lọ́la ní Zaria ṣùgbọ́n ti bímọ méjì sí Ìbàdàn kó tó di pé ìyá rẹ̀ kẹ́rù ẹ̀ kúrò nílé ọkọ ó sì kó àwọn ọmọ méjì lọ. Aisha bá fẹ́ start afresh there is nothing bad in that personal decision ti ẹ̀ ni bọ́ ọmọ ọlọ́mọ tó kó lọ ń kọ́ tí wọ́n ní kakú tí wọn ò sì lè present etí ọjà àmọ̀ pò kú lóòótọ́ ẹ̀yọ kan tó kù tí ò kú kí ló lè tí ọ̀dọ́ ọmọ padà fún bàbá rẹ̀ nígbà tó ti lọ ilé ọkọ mi. ẹ wá sá kúrò níbí ẹ sá lọ Zaria láti make sure pé ẹ bá yé èèyàn kan jẹ́. ẹ bá ń send líǹkì sí ìyá Aisha kó lè bá a rí ní Zaria tí wọ́n wà lọ́hùn ẹ bá ń send líǹkì síbẹ̀ then show alẹ́ yìí ẹ̀yin èèyàn wa ẹ bá mi sponsor ẹ̀ sí Zaria tẹ bá ti mọ́ sponsor lórí Facebook yẹn ẹ wá bá mi mú Zaria ẹ sáà dàbò Zaria ẹ dàbò Zaria ẹ dàbò Zaria àwọn ọkọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ́n ò rí báàsì ti lọ lé báàsì ti lọ can you imagine yóò ti lọ tó báyìí pé kò tí ì lọ nísìnyí bàbá aṣọ Haúsá kó sọ tó ṣẹlẹ̀ ta lọ́gbọ́n tó ṣẹlẹ̀ èmi mo gbọ́ àbí Haúsá tó pọ̀ ló lágbára lèmi ní mi wọ́n lè má gbọ́ ẹja àwòyá ìwọ gan roko lóko okun kó tó gbẹ̀pà bẹ́ẹ̀ táwọn ìyá tí. ìyá náà ni àwọn ìyá rèé wọ́n fẹ́ fò ní. àmọ́ bẹ́ẹ̀ yẹn fẹ́ dẹyẹ ni o.